Aláròyé máa wí o. Nítorí ìjínigbé gbogbo ìgbà àwọn ìyálọ́jà fẹ̀hónú hàn l'Ákúrẹ́. Ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n jẹ́ olùgbé ìlú Àkúrẹ́ ni wọ́n ti tú jáde láti fẹ̀hónú hàn sí ìjọba ìpínlẹ̀ Oǹdó láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹta ọdún 2025 yìí lórí ọ̀rọ̀ àwọn ajínigbé tó ń fojoojúmọ́ ṣòro bí agbọ́n lápá ibì kan ní ìjọba ìbílẹ̀ àríwá ti gúúsù Àkúrẹ́. Kì í ṣe tuntun mọ́ pé láti bí oṣù díẹ̀ sẹ́yìn làwọn ajínigbé ọ̀hún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ibi wọn ní pẹrẹwu. Púpọ̀ àwọn agbègbè kéékèèké tó wà níjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ ni wọ́n ti ń pa ìtú ọwọ́ wọn náà. Ṣe lọ̀rọ̀ àwọn ajínigbé ọ̀hún sì wá dàbí àgbò tó tàdí mẹ́yìn èyí tó lọ mú agbára wá nítorí kò sí àkókò kan tí wọn kì í jí àwọn èèyàn gbé lọ́wọ́ tá a wà yìí. Tọ̀sán tòru ni wọ́n fi ń ṣọṣẹ́ tó sì dàbí ẹni pé apá ìjọba àtàwọn aláàbò kò fẹ́ ká kinní ọ̀hún mọ́. Ohun tí a gbọ́ pé ó bí àwọn ìyálọ́jà yìí nínú tí wọ́n fi tú jáde láti fẹ̀hónú hàn lọ́jọ́ Ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù yìí ni tí àwọn sọ̀fíọ̀ ìyẹn àwọn tó ń ṣiṣẹ́ wọnlẹ̀wọnlẹ̀ 9 tí wọ́n láwọn agbébọn ọ̀hún tún kó ní papámọ́ra tí wọ́n sì jí wọn gbé níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ òòjọ́ wọn ní ìlú ààbò èyí tó wà lójúnà márosẹ̀ Àkúrẹ́ ní Ọ̀wọ̀ níjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ lọ́sẹ̀ tó kọjá lọ. Ní nǹkan bíi aago 9 àárọ̀ làwọn obìnrin náà ti kó ara wọn jọ síwájú ilé olóyè gíga Olúwọlé Ọmọ́táyọ̀ tí í ṣe ìjẹ́mìkin ti ìlú Àkúrẹ́. Láti ibẹ̀ ni wọ́n sì ti tò lọ lọ́wọ̀ọ̀wọ́ lọ sí ọ́fíìsì gómìnà tó wà nínú Alágbàká. Àwọn olùfẹ̀hónúhàn yìí ṣàlàyé nínú ọ̀rọ̀ tí wọ́n sọ níwájú ọ́fíìsì gómìnà tí wọ́n péjọ sí pé iṣẹ́ táwọn Fúlàní ń ṣe l'Ákúrẹ́ àti ìlú tó yí wọn ká ti tó gẹ́ẹ́ nítorí kò yẹ kí abùbàtà kan kó tún máa dárin. Wọ́n ní ó ti tó àkókò tó yẹ kí ìjọba bá àwọn wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ìjínigbé tó ń fi gbogbo ìgbà wáyé àti ayé fàmílétèntutọ́ táwọn Fúlàní pẹ̀lú àwọn ọ̀daràn míì ń ṣe fún àwọn aráàlú. Nígbà tó ń gbẹnu gómìnà Lucky Aiyedatiwa sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Bọ́lá Táíwò tó jẹ́ olùdámọ̀ràn fún gómìnà lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ní àwọn sọ̀fíọ̀ yìí tí wọ́n jí gbé gan-an ni wọ́n gbẹ̀jẹ̀gẹ̀ tí wọ́n fi ráàyè kó sínú páńpẹ́ àwọn tó jí wọn gbé. Ó ní kò sídìí tí kò fi yẹ kí wọ́n kó àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ láti dáàbò bò wọ́n nígbà tán fẹ́ lọ ṣiṣẹ́ nírú ibi tán ti lọ yìí. Táíwò ní ó ṣe ni láàánú pé owó ńlá làwọn sọ̀fíọ̀ yìí ń gbà lọ́wọ́ àwọn tán bá ṣiṣẹ́. Ó sì yẹ kí wọ́n lè gba àwọn ẹ̀ṣọ́ aláàbò tó yẹ kó lè dáàbò bò wọ́n nígbà tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ wọn. Ó ní òun gbàgbọ́ pé ejò lọ́wọ́ nínú lórí bí wọ́n ṣe jí àwọn 9 gbé nítorí bí ikú ilé ò bá pani tòde kò lè pani. Olúṣèyẹ Iyèadé ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.